of high dignity, the child, or let me say the daughter, for the awliya, the saints of Allah subhanahu wa ta'ala. Ọmọ àwọn ẹni Ọlọ́run ni wọ́n jókòó ní wájú wa lónìí. Wọ́n á dá wa ní ẹ̀kọ́. As-Sayidah Maryam, kí ni tọ́pìkì tí wọ́n fẹ́ bá wa sọ? Ar-Rasul fi zawaya nisa, that is the prophet in the circle of women. Bó la Nábì ti ṣe pẹ̀lú àwọn obìnrin. Àwa wò pé kò sí ní tó dáa, kò sẹ́ni tó tọ́ka gbé fún àfobìnrin. Kí obìnrin bá wa sọ, ìyàwó la Nábì kọ sáwọn. Àwa wò ta ló tọ́ tó lè handle kíní yẹn. As-Sayidah Maryam Thaoban Abdullah Adam Al-Ilori. فلتتفضل مبجلة مشكورة. فلتتفضل حياكم الله مبجلة مشكورة متفضلة ما شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. láì ní gbára wa ní àsìkò àwọn sheik ti sọ pé ká má bọ́dà láti kí ẹ̀wọ̀n ká má bọ́dà láti kí àwọn Yorùbá ó ṣe kókó láti fi kíkí tó fi ń lọ́lá jù fi ṣe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. So ó ní kí a sọ̀rọ̀ lórí the prophet in the circle of women, and I must confess ní pé this topic mo rí gẹ́gẹ́ bí a very big development in a gathering such as this. Ó jẹ́ nǹkan tó kún mi lójú nípa wọ́n máa gbé irú tọ́pìkì yìí kalẹ̀ ní irú ìjókòó yìí, and to that mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí. I really appreciate Al-Huda and Muhammad Rasulullah Global Family and our Sheikh Ahmad Al-Mukhtar. Nǹkan tó kọ́kọ́ ṣe kókó kí a mọ̀ náà ni pé àwọn obìnrin ipò tí wọ́n dì mú nínú ẹ̀sìn Islam ipò tí ó wúwo ni, títí débi pé Ọlọ́run ọba àlékè ọlá ó sọ odindi àyà kalẹ̀ lé wọn lórí fún wọn tó ń pè ní Suratun Nisa. And the Prophet sallallahu alaihi wasallam was sent to the Muslim Ummah generally, lọ́kùnrin ni lóbìnrin ni lọ́mọdé lágbàlagbà. A máa rí àpẹẹrẹ lè nínú àyà Suratun Nisa yìí náà ní this same Suratun Nisa àyà 79 níbi tí Ọlọ́run ti ní wa arsalnaka linnasi rasula sallallahu alayhi wa sallam. That is only ó ń sọ fún Anobi sallallahu alayhi wa sallam ní pé mo rán ìwọ Anobi sí kíni sí gbogbo ọmọ ènìyàn linnas. Ọlọ́run ní wa arsalnaka lirijal aw wa arsalnaka linnisa, ó ní wa arsalnaka linnas, òun rán ẹ sí gbogbo àwọn ọmọ ènìyàn. So the topic saying that the prophet in the circle of women kò gbọdọ̀ jẹ́ nǹkan tó máa sound odd àbí sound strange létí wa, because bó ṣe rán Anobi sallallahu alayhi wa sallam sí ọkùnrin náà ló rán sóbìnrin náà ló rán sọmọdé náà ló rán sí àgbàlagbà. Therefore, it is not a strange thing to find the prophet in the circle of women or to find women in the circle of the Prophet sallallahu alaihi wasallam, as the case may be. And when looking at the prophet in the circle of women, spend the time that is pre-prophethood, before prophethood and during his prophethood. Nínú nǹkan tí a rí pín ní pé ní àsìkò tí kí Anobi tó gba prophethood sallallahu alaihi wasallam, àwọn obìnrin mẹ́rin kan wà tí wọ́n máa ń pè ní ummahat, wọ́n máa ń pè ní àwọn ìyá rẹ̀. Àwọn obìnrin mẹ́rin yìí ni àwọn obìnrin tó jẹ́ pé ó kọ́kọ́ lo ìgbésí ayé pẹ̀lú, more like they are the ones, or they were the ones tí wọ́n introduce the ilé ayé sí. And despite that, Ọlọ́run fi Anobi sallallahu alaihi wasallam fi kẹ́ wọn ni. Àmọ́ those are the first set of women he spent his life with. And who are these women?
Sayyidatuna Amina bint Wahab, ayin tó ń jẹ́ ìyá Anobi sallallahu alaihi wasallam, ìyá rẹ̀ tó bí tó rù nínú oyún tó dẹ̀ bí, Alima As-Sayidah Baraka Fatima bint Asad. Ṣé rí àwọn obìnrin mẹ́rẹ̀ẹ̀rin yìí, wọ́n jẹ́ àwọn obìnrin tó yẹ pé ìyá ẹ̀ lálákọ̀ọ́kọ́ which is Amina, then a ní ẹlẹ́kejì tí a ń pè ní Alima As-Sayidah, ẹni tó fún lọ́mú because kò kí ń ṣe big deal nígbà yẹn tó yẹ pé téèyàn bá bímọ wọ́n máa gbé fún foster mother ẹni tó máa fún ọmọ lọ́mú. Then Baraka jẹ́ gẹ́gẹ́ bí maid ìyá Anobi sallallahu alaihi wasallam. Then Fatima bint Asad, ìyẹn ni ìyàwó Abu Talib uncle rẹ̀ tó gbé lọ́dọ̀. Kí má gba àsìkò lọ títí. Sherry, these first four women lived during the pre-prophethood stage of Muhammad sallallahu alaihi wasallam, and they were his first contact in having relationship with women. Thereafter came Khadija, his wife, that is his first wife, Aisha, among others. Àmọ́ a ti mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yìí, ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ pé òkè orúkọ àwọn ọmọ Anobi rẹ̀ lóbìnrin, orúkọ àwọn ìyàwó rẹ̀ and the likes. Among them, Safiya bint Abi Talib, Fadl, Asma, we have so many of them. But ibi tí à ń lọ ní ibi tó yẹ pé èyí tí a fi orí tọ́pìkì yìí fi sọ, òun náà ni pé kí ni àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ ní ara àwọn obìnrin wọ̀nyí látara mímísí tí Anobi sallallahu alaihi wasallam mísí wọn before his prophethood and also during his prophethood and even after his prophethood, because lẹ́yìn tí Anobi kú àwọn obìnrin wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣì continue iṣẹ́. Notable of them is Sayyidatuna Aisha radiyallahu ta'ala anha. So worthy of note also is Sumaya, which is the first female martyr in Islam. She was one of the greatest companions of the Prophet sallallahu alaihi wasallam, and she died in the hands of her persecutors because of her steadfastness in the deen of Allah. That is Sumaya, ẹni tí a mọ̀ sí obìnrin alákọ̀ọ́kọ́ tí ó kú ní ojú ọ̀nà títẹ̀sìn Islam. Notable lessons, gẹ́gẹ́ bí mo ṣe sọ, àwọn ẹ̀kọ́ wo la fẹ́ rí kọ́ lára àwọn obìnrin wọ̀nyí? Lára wọn náà ní pé perseverance tá à ń pè ní perseverance, kéèyàn ní ìfaradà. A rí lára ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ̀nyí. Take for instance Sayyidatuna Fatima ọmọ Anobi sallallahu alaihi wasallam, nígbà tí ó lọ bá Anobi ní pé kánobi fún òun lẹ́rú iṣẹ́ ilé ó ti pọ̀jù fóun. Anobi sallallahu alaihi wasallam sọ fún ní pé lóòótọ́ lẹ́rú wà tóun lè fún, ṣùgbọ́n kó lọ máa ṣe àwọn àdúrà wọ̀nyí. Ó dẹ̀ fún subhanallah, subhanallah, alhamdulillah, àti la ilaha illallah or something like that. So instead of giving her ẹrú yẹn, Anobi sallallahu alaihi wasallam fún ní àdúrà pé kó lọ máa ṣe ní pé ó máa ease task ẹ̀. Then we see patience gẹ́gẹ́ bí ìkan nínú àwọn traits tí ó yẹ pé a lè rí lára àwọn obìnrin yìí. Lára àwọn ẹ̀kọ́ tí a ní láti kọ́, we find honesty, that is the mashoto, loyalty, faith, genuine love, God-fearing, righteousness, trust in Allah and the Prophet sallallahu alaihi wasallam. So eléyìí jẹ́ àwọn ẹ̀kọ́ tó yẹ pé ó ṣe kókó fún wa láti múlò látara àwọn ìgbésí ayé àwọn obìnrin tí wọ́n bá Anobi lò gbà, tí Anobi sì máa ń ro papọ̀ mọ́ wọn, tí Anobi spend time pẹ̀lú wọn. All these and more are examples all Muslim women should endeavor to imbibe so they can be among the successful ones in the hereafter. Looking at the lifestyle of the Prophet sallallahu alaihi wasallam, eléyà tún fà wá sí ibi pé kò kí ṣe àwọn obìnrin nìkan la expect pé kí wọ́n mú ẹ̀kọ́ látara ìbálò ọ ìbáṣe ọkùnrin àti obìnrin gbà ayé Anobi sallallahu alaihi wasallam, ìbáṣe Anobi pẹ̀lú àwọn obìnrin. A expect pé káwọn ọkùnrin náà kí wọ́n mú ẹ̀kọ́ lò gẹ́gẹ́ bí wọ́n ṣe máa tọ́ àwọn obìnrin, bó ṣe máa treat àwọn obìnrin rightfully. To this effect, a rí ìkan nínú àwọn statement Anobi sallallahu alaihi wasallam nínú last sermon tó ti sọ ní pé observe your duty to Allah in respect to the women and treat them well. Ní pé kí kẹ́ treat àwọn obìnrin dáadáa. So it's one of his statements sallallahu alaihi wasallam. Despite that, it was his last sermon, but ó rí sọ fún àwọn Mùsùlùmí so that àwọn ọkùnrin náà máa lè kọ́ ẹ̀kọ́ yẹn ní pé it is important that you treat your women well. Also, there is an hadith tó ti sọ ní pé the Prophet sallallahu alaihi wasallam said the most complete believer in faith is the best in morals, and the best among you is the best to their wives. ẹni tó fi tí ìmọ̀nì rẹ̀ fi ń pé jù òun náà ni ẹni tó jẹ́ pé ó ní ẹ̀kọ́ tó péye, and kò sẹ́ni tó ní ẹ̀kọ́ tó péye bí kò ṣe pé ẹni tó máa ń ṣe dáadáa sí àwọn ìyàwó rẹ̀. So these are the major lessons. Itori àsìkò mi lè elaborate further beyond this because ọ̀nà mi ṣì jìn. So and
those are the major lessons for the women and also the men to hold nípa the Prophet sallallahu alaihi wasallam in the circle of women, both for male and female. Kí oníkálukú kó mú èyí tó bá jẹ́ títí wọn níbi bẹ́ẹ̀. So I really appreciate once again this opportunity. Jazakumullah khairan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu wa rahmatullahi wa barakatuhu.